nínú ọ̀rọ̀ tí àfà Jamiu sọ màá sọ méjì àbí mẹ́ta bẹ́ẹ̀. Àkọ́kọ́ ó jẹ́ kó yé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọjọ́ náà ó ní ọmọ tó bá fẹ́ ṣoríire ó ní bó ṣe pákéjì ọ̀rọ̀ yẹn ó ní ọmọ tó bá fẹ́ ṣoríire ó ní kò gbọdọ̀ gbàgbé ìpìlẹ̀ ọmọ èyí gbàgbé ibi tí kábíyèsí ti sọ aládé pálí ibẹ̀ náà ni àfà Jamiu Sunusi Ami Olohun ti ṣe wáàsí. Mo wá gbọ́ wáàsí yẹn tí mo wá gbọ́ ọlọ́jọ́ conclude wípé Aláàfin Ọ̀yọ́ ò lè gbọ́. Are you ready to turn your creativity into power? Welcome to Kijipa Film and AI Academy, where talent meets technology. We train you in acting, directing, script writing, and professional film production, giving you the skills to dominate the screen. We don't stop there. Step into the future with our AI filmmaking masterclass. Learn AI image and video generation and gain access to over 300 free AI image and video prompts to boost your creativity instantly. This is not just a school, it's a movement. Click the link below to get started. Aláàfin Ọ̀yọ́ lè gbọ́mọ̀ràn abẹ́ làwọn ọmọ yóò lè gbàmọ̀ràn. So bẹ́tà ká mọ̀ wò wọ́n ràn káàkà mọ̀ sọ tiwa ibi tó bá ti ṣe mistake àbí tó bá ti sọ̀rọ̀ tó bá di pé ó fẹ́ ta bá ìran Yorùbá òun làwa ò mọ̀ sọ̀rọ̀ bá àmọ́ ká tún mọ̀ fún wọn mọ̀ràn pé ẹ ṣe kíní kan báyìí àní fún wọn mọ̀ràn káàkà mọ̀ wọ́n ràn. Ìjàpá wọn lọ wọ́n mọ mi ìgbà tí Ìjàpá débẹ̀ ó gbé omi ó sọ fún ọba ọkọ̀ gbé omi wá fi hàn ọba omi gbóná rè wọ́n ní mú o ọba ní mú ó tún bí ọba léèrè ọba omi gbóná rè ṣe mú ẹni tí bá wọ́n wọ́ ọkọ̀ yóò wá fi pẹ̀lẹ́kùtù wá orúkọ yóò fi làákàyè wá orúkọ. Gbogbo ọ̀rọ̀ tí Jamiu Ami Olohun tí wọ́n sọ níjọ́ náà níbẹ̀ yẹn kò sí kankan tí mo fọ́ sínú ọ̀rọ̀ yẹn torí kódà kèsì àyà Quran kò ka Quran ọ̀rọ̀ kò wá káyà Quran ní tá à ń sọ pẹ̀lú ọ̀rọ̀ nìyẹn ọ̀rọ̀ sísọ yẹn sọ̀rọ̀ à ń ka àyà lọ nínú Quran pé Quran sọ báyìí pé hadisi sọ báyìí pé intellectual reasoning ló ń pè ní wáàsí intellectual reasoning ló ń pè ní ọ̀rọ̀. Kábíyèsí ọgbà máìkì ibẹ̀ náà tún ti ń sọ pé mo kí ọ ìwọ lọ gbàdé páálí ìjọ náà tó ń sọ̀rọ̀ páwọn kan lọ gbàdé páálí ìbọn wá nìyẹn ti rí ọgbọ́n mú nínú ọ̀rọ̀ yẹn kò látìgbà tí Aláàfin Ọ̀yọ́ ti dórí àpèrè bàbá ò jáde kan lọ síbì kan sọ̀rọ̀ kárí nǹkan kan dìmú nínú ọ̀rọ̀ wọn rí pé ọ̀rọ̀ ìtẹ̀síwájú lélẹ̀ ọ̀rọ̀ progress lélẹ̀ ọ̀rọ̀ kìnnìkan lélẹ̀ àrígbámúnú ọ̀rọ̀ wọn àfi ọ̀rọ̀ ìjà ọ̀rọ̀ tí ó dá wàhálà lẹ̀ ọ̀rọ̀ tí ó dá ẹ̀tàn sílẹ̀ ọ̀rọ̀ tí ó dá problem sílẹ̀ kìí ṣe gbogbo ẹni tó lọ ìlú èbó ni wọ́n wà exposed kìí ṣe gbogbo ẹni tó travel out ló wà exposed. Ó fi hàn ó hàn látara Olúwo ó hàn látara Aláàfin Ọ̀yọ́ Alaafin Owoade ó hàn lára ìtẹ́pẹ̀ ní advisor Aláàfin yẹn náà kí mo kókọ tiẹ̀ Almaroof ó hàn lára ẹ̀ ó hàn lára ọ̀pọ̀lọpọ̀ pé travelling is not ìpè gbà míì kíyàn travel kò ní kíyàn wà exposed. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọdọ̀ kú. Ìbà Olódùmarè ìbà gbogbo ajúnilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà wà mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn òdì gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá àtùpà ò gbọdọ̀ kú ṣàlàáfíà ní bá gbogbo wa mo kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ ọmọ ọba Adéọlá Adéyẹyè Kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi amọ́lẹ́mi lọ́mọ bíbí wọn nídùú Ọ̀ṣun ọmọ àdúgbò oníbú ẹja kìkì ọ̀kasà ní ilẹ̀ bẹ́mi lọ́mọ bá lò fún aláyé mọ̀rẹ́ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹṣẹ̀gì èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fín ọ̀kan ń ṣe rómi ọ̀kan ń ṣe wọ̀ mí ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀ mí sáàtì ẹ̀mójú mi dóde. mo ń wo fídíò kan lánàá mi ní láǹfààní àti play fídíò yẹn ṣùgbọ́n màá ṣàlàyé ohun tó wà nínú fídíò yẹn níbi tí àfáà yìí
àfà Jamiu Ami Olohun níbi tí wọ́n ti ń ṣe wáàsí ní Ọ̀yọ́ níbi prógámù tí Aláàfin ti sọ wípé àwọn aládé páálí. Kí ni tí mo fẹ́ mú jáde bí ọ̀rọ̀ ni pé ibi tí kábíyèsí ti ń sọ aládé páálí ibẹ̀ náà ni àfà Jamiu Ami Olohun ti ṣe wáàsí. Mo wá gbọ́ wáàsí yẹn tí mo wá gbọ́ ọlọ́jọ́ conclude wípé Aláàfin Ọ̀yọ́ ò lè gbọ́ ìmọ̀ràn láíláí. Aláàfin Ọ̀yọ́ ò lè gbọ́ mọ̀ràn, abẹ́ làwọn ọmọ Ọ̀yọ́ ò lè gbà mọ̀ràn. So ó bẹ́tà ká mọ̀ wò wọ́n ràn káàkà mọ̀ sọ tiwa ibi tó bá ti ṣe mistake àbí tó bá ti sọ̀rọ̀ tó bá di pé ó fẹ́ ta bá ìran Yorùbá òun làwa ò mọ̀ sọ̀rọ̀ bá. Àmọ́ ká tún mọ̀ fún wọn mọ̀ràn pé ẹ ṣe kíní kan báyìí àní fún wọn mọ̀ràn má mọ̀ wò wọ́n ràn torí pé wọn ò rẹ́dì láti gbàmọ̀ràn wọn ò sì lè gbàmọ̀ràn. Nínú ọ̀rọ̀ Jamiu Ami Olohun tó sọ níjọ́ yẹn níbi wáàsí yẹn ọ̀rọ̀ òdodo pọ̀ nínú ọ̀rọ̀ tí àfà Jamiu Ami Olohun sọ. Nínú ọ̀rọ̀ tí àfà Jamiu sọ màá sọ méjì àbí mẹ́ta bẹ́ẹ̀. Àkọ́kọ́ ó jẹ́ kó yé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọjọ́ náà ó ní ọmọ tó bá fẹ́ ṣoríire ó ní bó ṣe pákéjì ọ̀rọ̀ yẹn ó ní ọmọ tó bá fẹ́ ṣoríire ó ní kò gbọdọ̀ gbàgbé ìpìlẹ̀ ọmọ èyí gbàgbé ibi tẹ́ ti bí. àfà Jamiu Ami Olohun sọ níjọ́ náà níbi wáàsí tí gbogbo èèyàn wà. Aláàfin Ọ̀yọ́ ò tí ì sọ̀rọ̀ ńgbà yẹn o tí àfà Jamiu fi kọ́kọ́ sọ̀rọ̀. Àfà Jamiu wá ní ọmọ tí ó bá lò ó pẹ́ tí ó tẹ̀ pẹ́ tí ó rí ayé lò kò gbọ́dọ̀ gbàgbé ibi tẹ́ ti bí. Mo wo àwọn kọ́mẹ̀ntì níbi fídíò yẹn àwọn kọ́mẹ̀ntì lọ lóríṣiríṣi pé tálàfin yóò bá gbọ́ tí kíní kan bá gbọ́ tẹ́lẹ̀wẹ̀ tó bá gbọ́ táwọn ọmọ yóò bá gbọ́ ní táwọn èèyàn ń sọ nìyẹn tó túmọ̀ sí wípé wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ tí àfà Jamiu ń sọ yẹn òdodo ọ̀rọ̀ ni àmọ́ Aláàfin ò ní gbọ́. Ó sọ bẹ́ẹ̀ pé ọmọ tó bá fẹ́ láàlùyọ tó fẹ́ tẹ̀lẹ̀ pẹ́ tó fẹ́ rìn pẹ́ tó fẹ́ jọlá pẹ́ kìí gbàgbé ibi tí wọ́n ti bí àkọ́kọ́. Ẹ̀kejì ó sọ ìtàn Ìjàpá tí ó fi ọgbọ́n àti òye tí ó fi win ìdíje ibi tí gbogbo àwọn ẹranko wà wọ́n wá ní ọba àwọn ẹranko yẹn ó wá ní ẹranko tó bá lè mu omi gbóná omi yẹn ó gbé omi gbóná yẹn lẹ́bàá pé ẹranko tó bá ti lè mu omi gbóná yẹn lẹ́ẹ̀kan náà ó ní òye tí wọ́n fún ẹran náà. Gbogbo àwọn ẹranko débẹ̀ wọ́n bu omi yẹn tó bá ti bu omi yẹn báyìí tó gbé sẹ́nu gọ̀ọ́ omi gbóná yẹn báyìí yóò kàn yọ wọn wá sílẹ̀ ní èyí tí ó kúkú èyí tó bó láhán èyí tí ó ṣe léṣe. Ìjàpá wà lọ́wọ́ mu omi ìgbà tí Ìjàpá débẹ̀ ó gbé omi ó sọ fún ọba ọkọ̀ gbé omi wá fi hàn ọba omi gbóná rẹ̀ wọ́n ní mú ọba ní mú ó tún bí ọba léèrè ọba omi gbóná rẹ̀ ṣe mú wọ́n ní mú ó tún gbé lọ ó tún lọ fi ìyàwó ọ̀dẹ́yìn ìjòyè omi gbóná rẹ̀ wọ́n ní mú ṣé kí n mú wọ́n ní mú. Ìjàpá tún gbé omi ó tún lọ gbé báwọn ìyàwó ọba àwọn olórí ẹ̀yin olórí omi rẹ̀ omi gbóná rẹ̀ wọ́n ní mú ṣé kí n mú wọ́n ní mú ó tún lọ gbé wọn lórí kejì omi gbóná rẹ̀ wọ́n ní mú ṣé kí n mú ní mú ó wá gbé hàn bẹ́ẹ̀ ó gbé àwọn aráàlú gbogbo àwọn ìjòyè àwọn aráàlú ẹ̀gìnì kan omi gbóná rẹ̀ wọ́n ní gbogbo wọn ní mú ó wá bọ́ sí àárín gbùngbùn ibi tí wọ́n ti ń ṣayẹ pé wọ́n á gbómi sókè tó omi gbóná rẹ̀ gbogbo ilẹ̀ ní mú ọmọ ti fẹ́ mú ó kàn gbèsè ó kàn mú ni kó tó di pé ó gbé omi ran ọba ó gbómi ran ìjòyè ó gbómi ran olórí ó gbé ogbó kíní kan omi ti tutù ọ̀rẹ́dì kó tó ṣe kíní kó tó mu omi. Ibi tí mo lọ níbi ìtàn yìí tí àfà Jamiu Ami Olohun tó pa fún Aláàfin Ọ̀yọ́ ó ní pé ìyẹn máa ń fi ọgbọ́n àti òye gbé ìlú ni láti lè gbóríyìn. Ìwọ kọ́ ló sọ pé èmi làgbà àwọn èèyàn ni ó pè ọ́ lágbà ìyẹn máa ń dàgbà débi ipò ni. Ẹ̀kẹta
àfáà Jamiu Ami Olohun nínú ọ̀rọ̀ yẹn ó ń jẹ́ kó yẹ wọ́n wí ó ń sọ pẹ̀lú ẹni pé ó ń dá bó ṣe dákọ̀ ara rẹ̀ tọ́ àfáà Jamiu Ami Olohun lèmi ó wá sọ ó ní gbogbo wa pátápátá ó là ń wá ẹni tí bá wá ń wá ọkọ yóò wá fi pẹ̀lẹ́kùtù wá orúkọ yóò fi làákàyè wá orúkọ gbogbo ọ̀rọ̀ tí Jamiu Ami Olohun tí ó sọ níjọ́ náà níbẹ̀ yẹn kò sí kankan tí mo fọ́ tún ní ọ̀rọ̀ yẹn torí kódà kéèsì àyà Quran kò ka Quran ọ̀rọ̀ kò wá káyà Quran níta ń sọ pẹ̀lú ọ̀rọ̀ nìyẹn ọ̀rọ̀ sísọ yẹn sọ̀rọ̀ à ń ka àyà lọ nínú Quran pé Quran sọ báyìí pé hadisi sọ báyìí pé intellectual reasoning là ń pè ní wáàsí intellectual reasoning là ń pè ní ọ̀rọ̀ so ọ̀rọ̀ tí Jamiu Ami Olohun tí wọ́n sọ níjọ́ yẹn ọ̀rọ̀ yẹn kìí sọ̀rọ̀ ẹ̀sìn mi ọgbọ́n àwọn gbọ́ngàn fún wọn sọ Jamiu Ami Olohun gbẹ́gbẹ́ sọ lọ́rọ̀ pé ọ̀rọ̀ tí mo ń sọ yìí kìí sọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ bá dẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn rí pé kìí sọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ lẹ́yìn tó sọ̀rọ̀ nǹkan tó mú òkodò ọ̀rọ̀ jáde tó sọ ọ̀tún tó sọ òsì tó sọ gbogbo ẹ̀ tán after ìgbà tó sọ gbogbo ọ̀rọ̀ ìtàn ó ní Aláàfin Ọ̀yọ́ ọba Elewu ẹ̀tù náà gba máìkì wọ́n gba máìkì wọ́n sọ̀rọ̀ nínú èsì ọ̀rọ̀ tí wọ́n tún sọ ládùúrú ìmọ̀ràn tí àfáà fún wọn níjọ́ yẹn tó yẹ kí wọ́n múlò ìtẹ́ ìfìmọ̀ pé wọn ò lè gbọ́ nìyẹn o torí pé níta fẹ́ ṣe kí ni ó wà nínú wọn wọ́n gba máìkì kàkà tí wọ́n fi gba máìkì tí wọ́n fi sọ̀rọ̀ tó tẹ káwọn fi pé bàbá yìí àánú bàbá yìí gbà mọ̀ràn lóòótọ́ bàbá yìí ṣe kíní kan pé bàbá yìí gbà mọ̀ràn lóòótọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lánàá nípa ẹni tí kì í gbà mọ̀ràn tí ò sì tún ní làákàyè tí ó fi ronú àtẹni tó ní làákàyè tí fi ronú tí kì í gbà mọ̀ràn àtẹni tí ń gbà mọ̀ràn tí sì tún ṣe kíni tí sì tún lo làákàyè kábíyèsí ọgbà máìkì ibẹ̀ náà tún ti ń sọ pé mo kí ọ ìwọ ọlọ́gbàdé páálí ìjọ́nà náà tó ń sọ̀rọ̀ pàwọn kan lọ́gbàdé páálí ìbọwọ́ nìyẹn ti rí ọgbọ́n mú nínú ọ̀rọ̀ yẹn kò látìgbà tí Aláàfin Ọ̀yọ́ ti dórí àpèrè bàbá ò jáde kan lọ síbì kan sọ̀rọ̀ kárí nǹkan kan dìmú nínú ọ̀rọ̀ wọn rí pé ọ̀rọ̀ ìtẹ̀síwájú lélẹ̀ ọ̀rọ̀ progress lélẹ̀ ọ̀rọ̀ kìnnìkan lélẹ̀ àrígbámúnú ọ̀rọ̀ wọn àfi ọ̀rọ̀ ìjà ọ̀rọ̀ tí ó dá wàhálà lẹ̀ ọ̀rọ̀ tí ó dá ẹ̀tàn sílẹ̀ ọ̀rọ̀ tí ó dá problem sílẹ̀ òun ni wọ́n ń sọ láti ọ̀dán ti jórí àpèrè yẹn so èèyàn tó wà face to face pẹ̀lú wọn báyìí ò tún wá rí òdodo mú nínú ọ̀rọ̀ tẹ́ni ń sọ wọ́n kàn ka ọ̀rọ̀ yẹn wọ́n kà pọ̀ entertainment ìdí nìyẹn tí mo fi láwọn ò lè fún wọn nímọ̀ràn mọ́ wọn ò lè gbà mọ̀ràn kẹ́ fún wọn nímọ̀ràn Dọ̀túnlá Mẹ́wàá wọn ò lè gbà ó bẹ́tà ká máa wò ó ràn gbogbo ọ̀rọ̀ tó bá ti sọ tó bá ti tako ìran ọmọ Káàárọ̀ Oòjíire tí ó bá ti dá wà lálẹ̀ òun làwọn ọmọ sọ̀rọ̀ bá a máa tako a máa bring ọ̀rọ̀ yẹn a máa bring it down ni tó gbé mo rí pé wọn ò lè change a leopard can never change his skin wọn ò lè yí padà bí wọ́n ṣe ń ṣe bọ̀ látẹ̀yìn wá yẹn náà fẹ́ máa continue mo wá get to know mo rí pé kìí ṣe gbogbo ẹni tó lọ ìlú èbó ni wọ́n wà exposed kìí ṣe gbogbo ẹni tó travel out ló wà exposed ó fi hàn ó hàn látara Olúwo ó hàn látara Aláàfin Ọ̀yọ́ Alaafin Owoade ó hàn lára ìtẹ́pẹ̀ ní advisor Aláàfin yẹn náà kí mo kọ́kọ́ tiẹ̀ Almaroof ó hàn lára ẹ̀ ó hàn lára ọ̀pọ̀lọpọ̀ pé traveling is not ìpè gbà mí kíyàn travel kò ní kíyàn wà exposed ọmọ ẹni tó bá fẹ́ develop fúnra rẹ̀ ló máa ń develop wọn kò sí àpẹẹrẹ pé wọ́n wà exposed wọ́n develop nínú ìhùwàsí gbogbo àwọn mẹ́ta tí mo kàkàlẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn àkànmọ̀ wò wọ́n ràn ní ẹ̀rí pé nígbà táwọn èèyàn sọ̀rọ̀ Olúwo bíi ti tẹ́lẹ̀ mọ́ ẹ̀rí pé táwọn èèyàn dákọ̀ rẹ̀ tí wọ́n sọ rẹ̀ mọ́ ó ti lose relevant gbogbo wọn ń post pictures orí social media láti mọ gain relevance lọ mo mọ̀ sọ̀rọ̀ ń pa Olúwo mọ́ra nítorí pé ó ti bá débi gbì ìmọ̀ sọ̀rọ̀ rẹ̀ nígbà tá a tún fún publicity sí ni
so kò ní túmọ̀ sí wa, it's just a nobody. It's just a nobody. But ṣe rí Aláàfin Ọ̀yọ́ tó ń tún ṣẹ̀ṣẹ̀ débẹ̀ yìí tí ó ti lọ́dún kan lọ yìí, dandan ni ká sọ̀rọ̀ tó bá ṣe tí ò tọ́, torí pé tí àtẹ̀tún fi sọ̀rọ̀ ni pé Aláàfin Ọ̀yọ́ ń tiẹ̀ àwọn tún dúró ní ìdúró ìṣẹ̀ṣe, àwọn ò mọ̀ sọ pé ṣẹ̀ṣe ṣe kínní, wọn ò mọ̀ tako pé kò sí ti ń jẹ́ ọba kínní kan, kò sí ti ń jẹ́ gbá kínní kan ní ẹgbá kan, ohun tí a fi ń sọ̀rọ̀ nìyẹn. Ìjọ tí Aláàfin Ọ̀yọ́ náà bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí Olúwo tí ń tako ìṣẹ̀ṣe, tí ń tako ìpìlẹ̀, tí ń tako gbogbo tí ń jẹ́ ìran ọmọ aládé, ìjọ náà èní fún Aláàfin Ọ̀yọ́ lésì mọ́, nímọ̀ wò wọ́n ràn ní àní sí ní sọ̀rọ̀ wọn mọ́, torí pé ó túmọ̀ sí wípé àwọn náà ti bá débi gbè rẹ́líbánsì lásán gbogbo wọn wá. Àmọ́ tó jẹ́ káwọn ọmọ sọ̀rọ̀ yìí ni pé kìí ṣe torí olùlé Aláàfin Ọ̀yọ́, torí àwọn ọmọ Ọ̀yọ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́, torí ọjọ́ ọ̀la àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń bọ̀ lẹ́yìn làwọn fi ń sọ̀rọ̀ tá à ń sọ yìí. Kẹ́ má ta ìran yín fún Fúlàní. Àwọn Yorùbá bọ̀ wọ́n lé ọmọ tán bá ń bá wí tí wọn àrùn kì ó ṣe tán tó fẹ́ parun ni, tó bá wù yín ẹ gbọ́ lọ́yọ̀ọ́, tó bá wù yín mọ́ gbọ́. Oríṣiríṣi ọ̀rọ̀, oríṣiríṣi ìmọ̀ràn tí ó ṣe yín láǹfààní ó ní wọ́n fún yín, àmẹ́ nǹkan tí kún sí gbogbo àwọn tó ń fún yín nímọ̀ràn yẹn ẹ mú wọn lọ́tà. Gbogbo ẹni tó bá ti sọ́pá Aláàfin Ọ̀yọ́ àyín tẹ̀sẹ̀ yìí ṣe kíní báyìí ẹ mú lọ́tà. Ìdí tọ́pọ̀lọpọ̀ àwọn tán bá wà lábẹ́ yìí fi lé fún àwọn ọ̀gá wọn nímọ̀ràn gbà mí nìyẹn, torí pé tán bá fún nímọ̀ràn yóò pé irú ẹ̀ sí mi, irú àwọn Aláàfin Ọ̀yọ́ yẹn, irú Aláàfin Owoade, irú wọn náà máa ń lọ́mọ ọ̀dọ̀ tọmọdọ̀ kan ṣe mistake sí nǹkan kan nílé náà ni ẹgbẹ́gun ìwọ ọmọ ọ̀dọ̀ lásán ìgbéraga ò ní jẹ́, wọ́n fọ́ lójú ní wọ́n tún fọ́ títà, wọ́n ti torí pé àwọn wà nípò, irú wọn náà wọ́n ti torí pé àwọn wà nípò náà máa ń jayé family day tutọ́ lè táwọn bàbá wọn jẹ láyé ìjọ, àwọn náà fẹ́ continue ẹ̀ nísìn, ibi tẹ́ ti mọ̀ pé ojú wọn dúdú nìyẹn, ayé táwọn bàbá wọn jẹ láyé ìjọ, ayé family day tutọ́, ayé ká máa rìn gàràgàrà, ká máa fọwọ́ lágbàmù èèyàn lójú. Irú ẹ̀ náà ní Aláàfin Owoade, ọwọ́ yẹn ló wá yọ. Wọ́n wà á mọ̀ pé 2026 láwàá kìí ṣe 1820, wọ́n mọ̀ pé 2026 láwàá kìí ṣe 1500. Ayé tá a wà nísìn, bẹ́ẹ̀ kan bá sí ayé jẹ, bẹ́ẹ̀ kan bá jayé káyé yóò sí ayé jẹ. Sẹ́ńtúrì tá a wà yìí, bí ẹ̀kan bá ṣe mọ̀nàmọ́ná tó bá sí gẹ́gẹ́ tó náwó ọwọ́ kọ̀ọ̀kan, wọ́n gé ọwọ́ yẹn dànù ni. Ẹ jẹ́ mọ̀ tẹ́ ń ṣe. Títí gbà mí tẹ́ láǹfààní àti pàdé mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá. Ọmọọba Adéọlá Adé Ìkìtìpá ọ̀rọ̀ olóko tèmi. Èmi ò ní kú, ẹ̀yin náà ò ní kú. Ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wà kúrò.